ilé tí Àgbàlá Gabriel kọ́ fún broda Muyideen ṣé ọ̀rọ̀ ilé yẹn ti lọ báyẹn ni Muyideen ni wọ́n donate owó fún náà tí pásítọ̀ fi kọ́lé fún ẹ má jẹ́ kí ilé yẹn lọ báyẹn ilé yẹn ò gbọ́dọ̀ lọ báyẹn ilé yẹn ò gbọ́dọ̀ lọ báyẹn ṣé tẹ bá tún wá gbàyàwó ẹ̀ gẹ́gẹ́ bí broda Muyideen ṣe sọ pé ń bá yàwó ń sùn ṣé tún máa gba létí wọ́n ní kí tẹ́ ẹ kọ́ fún ni ẹ má jẹ́ kọ́rọ̀ tí broda Muyideen sọ ẹ má jẹ́ kó ṣe mọ́ yín lára pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilé yẹn because òun ni aráàlú donate owó fún lóòótọ́ lẹ ràn lọ́wọ́ ẹ má jẹ́ kó dìbì mọ́ yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi repost ẹ jẹ́ kí post yìí ẹ jẹ́ kó kan pásítọ̀ lára kí wọ́n fi wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ṣe rí mama dó lórí nǹkan kan Àgbàlá Gabriel mi kò ní problem pẹ̀lú mi o problem tó ní ni pé orúkọ Muyideen tó fi gba owó gbogbo owó Muyideen kan dá padà fún torí orúkọ ẹ̀ lẹ́ fi tọrọ owó Muyideen ò ní kọ́bọ̀ nínú account orúkọ Muyideen lẹ́ fi kọ́ ilé fún Muyideen orúkọ Muyideen lẹ́ fi gbó lẹ́ fi ṣe wedding fún Muyideen so ẹ wá jọ torí Ọlọ́run ní orúkọ Muyideen ẹ fún Muyideen ní owó ẹ̀ torí tẹ́ ẹ bá fún tí ẹ bá fún ẹ wo kí ẹ wo Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa kò ní dàrú àjọ yín rú ẹ ti ń ṣe ó ti ń dán bóbi kò lè máa ṣe létí yàn máa tẹ bó tẹ́ bá fẹ́ tẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba Muyideen ní agbára bó ní èèyàn ó ní èèyàn àwọn tó máa gbèjà Muyideen dúró gbogbo nǹkan tẹ́ fi orúkọ Muyideen gbà ẹ fún Muyideen kẹ máa lọ́ọ̀lọ́ yín iṣẹ́ tí Ọlọ́run rán yín lẹ ti jẹ́ fún yẹn. Bàbá wa Àgbàlá Gabriel Pásítọ̀ Adémọ́lá Àmúsọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń fi ọwọ́ yọ̀bọ̀ kẹ́mú yìí ẹ ní láìkí tó máa hẹ́n sí ẹ tètè dìde kẹ́ ẹ múra dáadáa mo rí àwọn ṣòwò Muyideen kan lẹ́nìí ní TikTok àkọ́kọ́ ẹ kọ́kọ́ mọ báwo ni Muyideen ṣe máa yọ Àgbàlá Gabriel kúrò ní orúkọ ẹ ń ṣe fámìlì náà débi tá a máa lẹ́ rí bí ti sí ẹ kì í ṣe fámìlì débi tá a máa sọ pé ẹ rí bí tẹ máa ti sí ó ti tira ẹ̀ síbi tó fẹ́ ẹ kọ́kọ́ mọ báwo lè ṣe fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà kọ́ wé tí ẹ bá lè gbà kẹjọ dialogue Àgbàlá Gabriel kó yọ kúrò ní orúkọ ẹ̀ that's number 1. Number 2 ṣé ẹ rí fídíò tó ṣe ni ṣé ẹ rí fídíò ni ó ní gbogbo àgbáyé ẹjọ́ ẹ ṣàánú o Àgbàlá Gabriel gbé ẹsẹ̀ lé ẹ̀tọ́ òun kò fún òun ò fi ṣèbínú ṣùgbọ́n now Àgbàlá Gabriel ti ń lépa ẹ̀mí òun ṣé ẹ rí fídíò yẹn ni ibi fídíò yẹn ló ti wọ white town lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni ṣé ẹ rí ní ọ̀rọ̀ tẹ́ ń fọ kékeré yẹn kò ń sọ̀rọ̀ kékeré o that same thing tó sọ bẹ́ẹ̀ òun náà ló tún sọ náà rẹ̀ síwájú ó ní bí ẹ̀jẹ̀ bá dà mí lóògùn nà òwe ńlá ló pa ó pa òwe kan fún yín níbẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ yes òwe ńlá ló pa pẹ̀lú bẹ́ẹ̀dẹ̀ bá dà mí lóògùn nà yẹn ó pa òwe kan fún yín níbẹ̀rẹ̀ tẹ́ kọ́kọ́ mọ̀ báyìí lọ́gẹ́ tẹ́ kọ́kọ́ mọ̀ tẹ́ ẹ̀ ṣàkíyèsí òun ló jẹ́ ti ń ṣẹlẹ̀ yìí ó pa òwe yẹn fún yín pé mi ìmọ̀ràn tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wá ní òun lè tà yín ó ti fẹ́ tà yín o Muyideen ti fẹ́ tà yín Muyideen ṣetán láti tà yín pẹ̀lú gbogbo àwọn ìsọ̀ǹgbè tán wà lábẹ́ tán tì í àfi kẹ́ ẹ múra dáadáa ẹ dúró náà gbogbo ẹ̀yin èèyàn kí ló dé tí ó jẹ́ pé ẹ máa ń fẹ́ kí ògo kó kú kó dògo àná àbí kó ṣubú kó dojú bolẹ̀ kí ló dé gangan a ní kí o lè sá ó sá a ní kó gbódò owó ẹ̀lẹ́ ò gbélẹ̀ a ní máa yóò ṣídà bó ṣe na Muyideen ó bọ́ síta ó take apology kí ni nǹkan tí ẹ tún fẹ́ gangan ẹ ń pariwo ọjọ́ orí káàkiri age is just a number bẹ́ẹ̀ bá mọ̀ ọjọ́ orí is just a number lásán ṣé àwọn ìyá alábàárò sí lọ́jà ni mo ti dé lọ́jà lẹ́nìí ẹni tó bá mi ru ẹrù mi tí mo fún lówó àgbàlagbà ni màmá ni mo pè é màmá bó ṣe wá bá mi ṣe fẹ́ gbẹ̀rù mi ní màmá mo fẹ́ gbẹ̀rù bọ̀ tí mi ti rajà màmá ni mo pè à ń sọ̀rọ̀ ògo ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ orí Muyideen sọ níbi ọ̀rọ̀ ẹ̀ o ó ní gbogbo èèyàn tẹ́ ń pòun lára ẹ̀ mọ̀re ipò kìkì tóun ò tí ì ní tó ẹ fi kún ṣé ẹ ti mọ̀ pé all those things ó ní bá tó bá pé láti bà òkìkí ẹnìkan jẹ́ ló fi rò pé òun máa ga òun nìyẹn Ọlọ́run nìyẹn afá mi kan máa ń kọrin kan
a ní ẹni tọ́lọ́run gbé dìde tẹ́ ní kó ṣubú bí ó ṣe wá ṣubú ó sojú Ọlọ́run ẹni Ọlọ́run gbé dìde tẹ́ pé kó ṣubú bí ó ṣe wá ṣubú ó sojú Ọlọ́run yóò sojú Ọlọ́run bó ṣe máa ṣubú èmi ò wá lè sọ ò but kódà kọ́ má jẹ́ Ọlọ́run ló pe bàbá yìí àwọn iṣẹ́ tí ń ṣe kò ṣe ní ṣe pé òun ló pera ẹ̀ kí ló dé gangan Muyideen kí ni tó fẹ́ gbà gangan mo sọ ní show mi tí mo ṣe lánàá mo ní ibo nìyá Muyideen wà ibo nìyá Muyideen wà tí ò tètè lè fà létí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó náà máa sọ yìí ọ̀rọ̀ tó máa di ọ̀ràn sí lọ́rùn ni gbogbo ọ̀rọ̀ tí àwọn interviewers ẹni kó máa wí in tó máa di ọ̀rọ̀ sí lọ́rùn ni bàbá Àgbàlá Gabriel yìí nà bàbá yẹn máa yẹn ó jáde síta ó take apology Muyideen ń jáde lójoojúmọ́ ń drop message kọ̀ọ̀kan lórí show ẹ̀ kọ̀ọ̀kan show tó ṣe ó ṣe kò ní tẹ́tí ẹ bá dà mí lóògùn nù ẹ parí òwe yẹn fúnra yín o ẹ̀yin family Muyideen àtẹ̀yin ọ̀rẹ́ àtẹ̀yin olólùfẹ́ tẹ́ǹtì kọ́kọ́ máa nìṣó tí ẹ̀jẹ̀ bá dà mí lóògùn nù ẹ parí òwe yẹn fúnra yín o Àgbàlá Gabriel ẹ máa gbọ́ bá mi ṣí ẹ̀kú kan Àgbàlá lára ẹ máa gbọ́ Muyideen tí ẹ̀jẹ̀ bá dà òun lóògùn nù ẹjọ́ ẹ parí ẹ̀ fúnra yín ó tún sọ nínú ọ̀rẹ́ pé Àgbàlá Gabriel ń lépa ẹ̀mí òun tí nǹkan kan bá ṣe é ẹni tó ti sọ sórí afẹ́fẹ́ pé Àgbàlá Gabriel ń lépa ẹ̀mí òun Àgbàlá Gabriel ẹ̀ ń sùn ẹ má mind àti lọ gbẹ́nu sí mic lọ́dọ̀ Oríyọmí Hamzat ẹ lọ gbẹ́nu sí mic lọ́dọ̀ Oríyọmí Hamzat ẹ má mind kí ló dé gangan kí la gbé kí la jù òní wọn nìyẹn lára wọn jù tó pàwọ̀ pẹ̀lú ẹ̀ fún lára gbọ́ tó pàwọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n jù fún ẹ̀yin tẹ̀ nípa ọjọ́ orí nípa age nípa gbàwo ṣé ẹ̀yin ò rí wípé nínà tí Àgbàlá Gabriel nà nínà ìfẹ́ ni ṣé ẹ rí gbogbo ṣé wọn ni Muyideen tán Muyideen nínà ìfẹ́ ni pé o ò ní dàdàkúdà ẹ̀yin wá ń sọ̀rọ̀ ọjọ́ orí ẹ̀ ń sọ̀rọ̀ age ẹ̀ sọ̀rọ̀ age nígbà tí Muyideen wà nígbà tó ń rìn kiri pé adúrú rẹ̀ ò ń rìn kiri ẹ̀ béèrè age ẹ̀ ńgbà yẹn nígbà tó ń rìn kiri then tẹ bá rí Muyideen is like 50 something 60 years old ńgbà náà ní look ẹ bó ṣe rí ẹ wá ń pariwo èjì kiri gbogbo yín nìyẹn Ọlọ́run nìyẹn Adémọ́lá Amusan pásítọ̀ ẹ jáde síta ẹ lọ rìn báwo ni Muyideen máa ṣe kọ́kọ́ yọ orúkọ yín kò lórí orúkọ ẹ lọ rìn báwo lẹ ṣe máa launch complain Muyideen nílẹ̀ ń lépa ẹ̀mí òun kò jù bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn tán tì sí yín tí wọ́n ń tì sí yín wọ́n lè ṣe níbí o kó lè wà lọ́rùn yín ẹ tètè jáde síta ẹ tètè mú ẹsẹ̀ yín lélẹ̀ bàbá Oríyọmí Hamzat máa tún pariwo yín lẹ́nìí ẹ dá sí tó wà ń lẹ̀ yìí deeply ẹ dá sí dáadáa kò jù bẹ́ẹ̀ lọ ire o.